A kú dédé àkókò yìí, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire lápapọ̀. Ẹ ṣe sùúrù kẹ́ wo fọ́nrán yìí, ó ṣe pàtàkì gidigidi sí gbogbo àtàjọ ọmọ Yorùbá àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ọgbọ́n ohun tí mò ń sọ. Ṣé ẹ rí nípa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ nílùú Àjàṣẹ́ Èpo ní Kwara State ní Òkè Odò. Gbogbo olúhùn ti tútọ́ yẹ́nyẹ́, gbogbo olúhùn ti tútọ́ pátápátá ní àtàrí báwọn agbesunmomi ṣe ń pa wọ́n bí ẹran. Látàrí báwọn kidnappers àwọn bandits ṣe ń pa wọ́n ti pọ̀ bá wọn. Bàbá tẹ́ ń wò lórí fọ́nrán mi yìí, tẹ́ ń wò lójú fọ́tò rẹ̀ lójú fídíò mi yìí, wọ́n ti pa bàbá ẹ̀. Tí ò yẹ kó rí bẹ́ẹ̀, gómìnà wa kílẹ̀ ń wò tó wọ̀ fi tó báyìí. Ìlọrin sì ń gbé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Kí ló wá dé tó yẹ pé ìlú Yorùbá tó wà lágbègbè Ìlọrin wọn ò fi ojúmọ́ kan gbádùn báyìí. Ọ̀pọ̀ àwọn bá ti sákò náà lù. Tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ bá mi pín fídíò yìí ká, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ kó ká àwọn ìjọba lára. Ẹ jẹ́ kó kàn wọ́n lára kó mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀. Ọ̀rọ̀ yìí wá ti lágbára débi pé wọ́n tún wá ní ẹ tún fẹ́ dá sí náwó ní àwọn aláìsọ aláàbò tẹ́ ń kó wá. Àwọn ara wọn náà ni àwọn bòròró lẹ̀ tún kó wá fún wọn lẹ́sọ̀ aláàbò. Tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ padà wo fọ́nrán yìí, ẹ padà gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí. Ẹ padà gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tí nǹkan náà kàn. Bọ́ ẹ ṣe sùúrù, ẹ gbọ́ mi. Ká tó máa pariwo ààrẹ, ẹni tó wá tòsí rẹ̀ ká kọ́kọ́ ké sí. Gómìnà ìpínlẹ̀ Kwara, ẹ jọ̀ọ́ kílẹ̀ ń wò sí kíní ìfi di ohun tó dì báyìí. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin ń gbé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àtàwọn ọmọ tí yín. Nínú àgbàdo ẹ̀jẹ̀ nígbà àwọn eléyìí sùn. Gbogbo ìlú wa ó ti tú pátá. Wọ́n kálukú wọn sá lára fẹ́mi ara wọn. Wọ́n kálukú ń sá lọ débi pé gbogbo ìlú tú pátá débi pé àwọn míì ò sún rọ́kọ̀. Tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Níbo ló fẹ́ sá dé? Ẹ sọ fún mi. Ẹ bá mi pín fọ́nrán yìí, ẹ jẹ́ kó kàn wọ́n lára. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ àtúbọ̀tán. Ẹ jẹ́ ká. How immediate withdrawal of nature line in our land. This is a pure Yoruba land. When nature line, when àbòrò pa wá, ẹ wá kó bòrò wá fún wa. Àwọn ọdẹ wa ta ní àná ẹ̀kọ́ kan náà ni wọ́n láti sọ fún wa bí àwọn nature line ní biscuit bàbá wọn. So ìdílé lẹ́yìn àti wájú báyìí pé Ghana market ìbẹ̀ náà làm nature line bẹ̀rẹ̀ àbòrò wà. We don't want nature line in our land. Àtẹ̀fẹ́ bòrò mọ́ ìyẹn wa. We want peace in our land. Ó ti lọ́wọ́ àwọn. Orúkọ tèmi ní Sẹ̀sán ìpínlẹ̀ rẹ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ló ń dùn wá gan. Bí àwọn ọmọ ìyá wa táwọn gbowó táwọn gbẹ́ ní ti tọmọlọ tí ara wọn ẹbí security ló ń pa yìí. Ìdúró rẹ̀ ń kojú gbẹ̀rẹ̀ ni òun ló ń pa mọ́yàn. Àtàwọn ọgbà ìbọn lọ́wọ́ wọn ní alẹ́ ìjẹta fún àwọn lọ sáfíìsì ẹ̀ wọ́n dẹ̀ pa gbogbo wọn lánàá. Kẹ́lẹ́ mọ̀ pé àwọn tó gbà wọn lọ́wọ́ wọ́n mọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Kọ́bà bẹ àwọn ìjọba kọ́bà lọ́wọ́ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Àjọ kí lẹ lè sọ pẹ̀lú wọn ní drone kan ṣiṣẹ́ mọ́júmọ́ lọ́jọ́ yẹn pé ó capture kinní kan ní side. Wọ́n ní kọ́pítà kan ṣiṣẹ́ mọ́jú kó dẹ̀ drop àwọn èèyàn. Ní kọ́pítà yẹn ṣiṣẹ́ kó dẹ̀ drop àwọn èèyàn. Pé àwọn dẹ̀ fura pé àwọn èèyàn tó drop wọn kó ìbọn lé wọn lọ́wọ́ pé kọ́ lọ́wọ́ attack níjọ́ kejì. Bọ̀ kókó ni pé kí ìjọba kọ́rọ̀ wá lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Torí gbogbo wa ní gbogbo Kwara South kò sẹ́ni tó lè sùn mọ́. Kò sí ẹni tó lè sùn mọ́ tábàbọ̀ kẹ́ ìfẹ́ tó máa sùn. A rẹ̀ níyàwó alọ́mọ àní gbogbo ẹ̀. Àwọn èèyàn ti kó lọ. Àwọn ti kó lọ àbúrò ní Kwara South. Kíjọba ràn wá lọ́wọ́ ibi tí ó wà yẹn kíjọba ràn wá lọ́wọ́. Wọ́n ní gáràjì ní baba ńlá, wọ́n ní gáràjì ní odò lásàgbó. Wọ́n lè mọ̀ pé wọ́n wà ń bẹ̀ gbogbo èèyàn ló mọ̀ pé àmì wọn kọ́ wà ń bẹ̀, ọlọ́pàá mọ̀ kọ́ wà ń bẹ̀. Kíjọba wà lọ́wọ́ ti kọ́ lọ bọ́ǹbù wọn ń bẹ̀. Àwọn agbésùnmọ̀mí àwọn ẹni yìí wọ́n ní ibùba. Bàbá Sàgó. How immediate withdrawal of nature line in our land. This is a pure Yoruba land. When nature line, when àbòrò pa wá, ẹ wá kó bòrò wá fún wa. Àwọn ọdẹ wa ta ní àná ẹ̀kọ́ kan náà ni wọ́n láti sọ fún wa bí àwọn nature line ní biscuit bàbá wọn. So ìdílé lẹ́yìn àti wájú báyìí pé Ghana market ìbẹ̀ náà làm nature line bẹ̀rẹ̀ àbòrò wà. We don't want nature line in our land. Àtẹ̀fẹ́ bòrò mọ́ ìyẹn wa. We want peace in our land. Ó ti lọ́wọ́ àwọn. Orúkọ tèmi ní Sẹ̀sán ìpínlẹ̀ rẹ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ló ń dùn wá gan. Bí àwọn ọmọ ìyá wa táwọn gbowó táwọn gbẹ́ ní ti tọmọlọ tí ara wọn ẹbí security ló ń pa yìí. Ìdúró rẹ̀ ń kojú gbẹ̀rẹ̀ ni òun ló ń pa mọ́yàn. Àtàwọn ọgbà ìbọn lọ́wọ́
wọn ní alẹ́ ìjẹta fún àwọn fẹ́ lọ sáfíìsì ẹ̀ wọ́n dẹ̀ pa gbogbo wọn lánàá kẹ́lẹ́ mọ̀ pé àwọn tó gbà wọn lọ́wọ́ wọn wọ́n mọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kọ́ba wa bẹ àwọn ìjọba kọ́ba wa lọ́wọ́ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. àjọ kí lẹ lè sọ pẹ̀lú wọn ní drone kan ṣiṣẹ́ mọ́júmọ́ lọ́jọ́ yẹn pé ó capture kinní kan ní side. wọ́n ní kọ́pútà kan ṣiṣẹ́ mọ́jú kó dẹ̀ drop àwọn èèyàn pé kọ́pútà yẹn ṣiṣẹ́ kó dẹ̀ drop àwọn èèyàn pé àwọn dẹ̀ fura pé àwọn èèyàn tó drop wọn kó ìbọn lé wọn lọ́wọ́ pé kọ́ lọ́wọ́ attack níjọ́ kejì. wọ́n kókó ni pé kí ìjọba kọ́rọ̀ wà lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí torí gbogbo wa ní gbogbo Kwara South kò sẹ́ni tó lè sùn mọ́ kò sí ẹni tó lè sùn mọ́ tábàbọ̀ kẹ́ kò sẹ́ni tó máa sùn a rẹ̀ níyàwó alọ́mọ àní gbogbo ẹ̀. àwọn èèyàn ti ń kó lọ àwọn ti ń kó lọ kúrò ní Kwara South. kíjọba ràn wá lọ́wọ́ ibi tí ó wà yẹ kíjọba ràn wá lọ́wọ́. wọ́n ní gáràjì ní baba ńlá wọ́n ní gáràjì ní odò lásàgbó wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n wà ń bẹ̀ gbogbo èèyàn ló mọ̀ pé àmì wọn kọ́ wà ń bẹ̀ ọlọ́pàá mọ̀ kọ́ wà ń bẹ̀ kíjọba wa lọ́wọ́ ti kọ́ lọ bọ́ọ̀mù wọn ń bẹ̀ ní gáràjì wọn. àwọn agbésùnmọ̀mí àwọn ẹni yìí wọ́n ní ibùba. babasago odò lásàgbó wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n wà ń bẹ̀ gbogbo èèyàn ló mọ̀ pé àmì wọn kọ́ wà ń bẹ̀ ọlọ́pàá mọ̀ kọ́ wà ń bẹ̀ kíjọba wa lọ́wọ́ ti kọ́ lọ bọ́ọ̀mù wọn ń bẹ̀ ní gáràjì wọn. àwọn agbésùnmọ̀mí àwọn ẹni yìí wọ́n ní ibùba. babasago nílé wọn báràkì wọn lẹ́gbẹ̀ẹ́ bàbá ńlá wọ́n sọ pé wọ́n lẹ́gbẹ̀ẹ́ bàbá ńlá. ìgbẹ́ni báràkì wọn ọmọ sí yorùbá kankan bẹ̀ mọ́. àní báyìí tí ẹ fi di dá ọ̀nà tí kò sí lílọ bíbọ̀ ọkọ̀ kò sí lílọ bíbọ̀ ọkọ̀ kí wàá ní ohun tí ó máa ṣẹlẹ̀ báyìí. kálẹ̀ mọ̀ pé ó dùn wá dé ọkàn torí àwọn èèyàn wa náà ń pa àwọn tàjọ́ ń ṣòkò tàjọ́ ń jẹ